Mama Esther ayẹyẹ ni wọ́n wà ní kàlẹ̀ yìí tí ẹ ò bá gbàgbé màmá òṣìṣẹ́ ọlọ́yin náà ni wọ́n fún Baba Suwe ní owó 10 million naira nígbà tí àgbẹ̀ Baba Suwe wà ní akété àìsàn lára àwọn tí wọ́n rọ̀ lọ́wọ́ nígbà náà ni akọ́bẹ̀ àwọn Baba Suwe ní ẹ̀wọ̀ yìí Adéṣọlá tí ó lọ tí ó ń bọ̀. Bí a ṣe ní màmá akíkókò àwọn tí wọ́n jọ wá gbogbo àwọn ìjọ́lẹ̀dì wọn akíkókò káàbọ̀ ẹ̀kú dìde láyọ̀ ẹ̀dílé sí lórúkọ Jésù láyọ̀ lọ́sẹ̀ máa padà sílé. Adúpẹ́ lọ́wọ́ yín mọ́ mi gbogbo létà ìṣe fún wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀tún sì lè ṣe fún wa jù báyìí lọ. Kódà lórí àlọ́pọ̀ báàgì yìí ẹni tó pa báàgì ẹ ti búrọ̀kì ojú màmá. Lára àwọn ẹ̀gbọ́n òṣèlú náà méjì náà ni alàgbà Rafiu Balógun, bàbá aládàlú àti Mọ̀súrù Ọ̀dọ̀ Fálà ọlọ́wà níkàlẹ̀ wọ́n ti owó alẹ́ àti Alhaji yìí káàkọ́ àti alájà àdékọ́nà ní ẹ̀wọ̀ ẹ̀ àti alàgbà Rafiu Balógun. Thanks so much for honoring us again. We pleaded with you and you promised and you came. I told you the other day that you are a blessing to your generation. God will not forsake you at any point in time. Gbogbo bàbá yẹn máa rọ̀jò rere Ọlọ́run nítorí pé ẹ̀ ń ṣe rere fún àwọn ènìyàn. Ọlọ́run ní dákẹ́ ohun rere nílé ayé yín, nílé ayé àwọn ọmọ yín, ní agbára Jésù Kristi Olúwa wa. Amen. Thank you very much and God bless you ma. And to who it today wa. Àwọn kan sọ pé Mama Esther Ajayi kí á mama wa mọ̀ ní mama olùfẹ́ mama ó wà ìyá wa ni wọ́n mama ó wà ẹ̀pẹ́ fún wa lágbára Ọlọ́run ma. Thank you ma. God bless you ma. We say a very big thank you to everyone here present. We thank you so much for gbogbo àwa tí a jòkó sẹ́yìn yẹn ẹ jẹ́ ká súnmọ́ wájú ká fi ṣe àtọwọ́ wájú ẹ jẹ́ ká súnmọ́ wájú ẹjọ́. adúpẹ́ náà fún ẹ tí wàá jókòó lọ́jọ́ bíi adúpẹ́ wípé ẹ̀yin ní àtọwọ́ sílẹ̀ láti wá ṣe ẹ̀yẹ ìkẹ́ ìpátápátá fún bàbá wa olóògbé Baba Suwe. Baba Suwe we all know was an embodiment of talent. He was a super talented comedian. When we talk about movie making in Nigeria, Baba Suwe náà ó wà lára àwọn aṣíwájú. He was one of the
sí wọn lè ní. èyí ti wá nílé àdúgbò lọ́wọ́ yìí tẹ́ ní gbogbo àwọn wa ò sọ thank you aṣọ bàbá ti gbé ní ní kíkún àlàáfíà lọ́wọ́ àbúrò. Baba Suwe kú àìtí ìpín ọlọ́dún mẹ́mọ́ mi. ẹni kéèké lágbólé Baba Suwe tábà tí kí àwọn mẹ́mbà bí mẹ́mbà wọn àìtí kí àwọn ìgbìmọ̀ jáde pípẹ́ látọ̀dọ̀ àwọn náà ní bàjẹ́ àdúrà yìí dáadáa àdìsá bàbá láti sá àdìsá Jésù ẹ̀lẹ́. ọkọ̀ pàtàkì ló ń pè Baba Suwe. ìjọ bí ọkọ̀ pàtàkì lára òṣèré orí ìtàgé àti akọrin olórin mímí mo rí pé tó ní àǹfààní láti wà nínú ìgbàlódé ṣe ayẹyẹ ìkẹyìn fún bàbá wa ẹ̀gbọ́n wa Omidina fún sí Àdìmẹ́rù Baba Suwe. Baba Suwe adẹ̀tún ṣe posthumous birthday 63rd birthday fún wọn pé wọ́n ti lọ ṣùgbọ́n iṣẹ́ wọn ò parí iṣẹ́ wọn ò parun àti ìdádùn ẹ̀ ṣe mo dúpẹ́ ẹ̀ ṣe wọ́n.